Ọlọ́run o ní kí a fi ìyìn fún. Ṣọ́ra gidi o kó tó láya, ṣọ́ra gidi o kí o tó lọ́kọ, ṣọ́ra gidi o kí o tó lọ́kọ, ṣọ́ra gidi o kí o tó láya, nítorí kí ìwọ máa bá a kábàámọ̀. Ṣọ́ra gidi o kí o tó láya. Má torí ẹwà kó fi láya ọ̀rẹ́, jọ̀wọ́ má torí ọrọ̀ tàbí owó lọ́kọ, kí o má bá a kábàámọ̀ ní ìrìn àjò. Ṣọ́ra gidi o kí o tó láya. Ọ̀pọ̀ obìnrin ló ti ṣi ẹsẹ̀ gbé láyé nígbà tí wọn kò farabalẹ̀ láti ní ọkọ. Iwájú kò ní ṣe é lọ, ẹ̀yìn kò ní ṣe é padà sí. Ọ̀pọ̀ ọkùnrin ló ti wo ẹ̀wà ojú tó gbé èmi rè. Èyí sì ti fa àdánù bá ọ̀pọ̀ ọkùnrin. Ṣọ́ra gidi o kí o tó láya. Àìmọye ìgbéyàwó nílé Ọlọ́run, ọ̀pọ̀ ló ti fi ìròkà bọ́ra wọn lọ́wọ́. Wọ́n dá májẹ̀mú lójú ìjọ àtògùn ọ̀run, wípé nínú jíjẹ ata ìjẹ mo fẹ́, nígbà òtútù ata ìsàn mo fẹ́, nínú ọjọ́ ayọ̀ àti ìbànújẹ́ mo fẹ́. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà ìgbéyàwó dojú dé. Ọ̀pọ̀ ló ti sá padà ní ìrìn àjò. Ṣọ́ra gidi kí o tó láya. Ojú dáradára ni ẹ̀tàn láyé sẹ́, pẹ̀lúpẹ̀lú ẹwà ènìyàn já sí òfo. Obìnrin tó bẹ̀rù Ọlọ́run o ní kí a fi ìyìn fún. Ọ̀pọ̀ nínú àwọn ẹbí ìyàwó ló ń jẹ ìjẹkújẹ. Tí wọ́n bá gbowó ìwà gbowó ẹ̀yìn lọ́wọ́ ọkọ ìyàwó. Pẹ̀lú àwọn jẹgúdújẹrá àjàsèjàsè alájẹsẹ́. Èyí á sì fa ìgbésẹ̀ ńlá bá ọkọ ìyàwó. Wàá má ṣe dúró. Ẹ káalẹ́ màmú tí wà lórí live program báyìí máa pè yín pẹ̀lú. Àlàáfíà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. Nítorí Ọlọ́run tó dá ọ sí, tó dá mi sí, tó jẹ́ kó rí ọ̀sẹ̀ ìkẹyìn nínú oṣù yìí. Mo gbàdúrà mo ló máa rí àánú gbà. Mo sì kí gbogbo ènìyàn pé ẹ kú ọjọ́ mẹ́ta lórúkọ Jésù. Tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ padà sẹ́yìn, láyọ̀ la ó máa jọ jọ́sìn níwájú Ọlọ́run.
nítorí Ọlọ́run fẹ́ràn rẹ, Ọlọ́run fẹ́ràn mi. Ìdí nìyí lolórin yẹn sọ pé láti January wá ó dá wa sí tilétilé, ó dá wa sí tẹbítẹbí, ó dá wa sí fún ìrìn àjò. Láti rìnrìn àjò náà a dá gbogbo ògo àti ọlá padà fún Ọlọ́run. A sì yìn ín nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé. A ò ní gbà wá lákòókò rárá lénìí, nítorí pé ìbéèrè ni mo béèrè láṣálẹ́ yìí. Mo kí gbogbo èèyàn tó ti ń wọlé, ẹ káàbọ̀ lórúkọ Jésù. A ó jọ rí àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pè mí, tẹ́ ẹ ti ń kí mi, láyọ̀ la lọ, láyọ̀ la sì padà wá. Kò séwu lẹ́gbẹ̀rún, kò séwu lóko àfi gìrì àparò. Ẹ káalẹ́ sà, ẹ káalẹ́ mọ̀. Mo mú kíkì mi, mo bẹ̀rẹ̀ láti àwọn tí wọ́n kọ́kọ́ wọlé. A ò ní ṣe pàṣíà. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, màá máa kí yín ní kọ̀ọ̀kan. Ọmọláyọ̀ Ẹdẹ, wàá àánú gbà. Òkèwùmí Victoria, ẹ̀rá àánú gbà. Ọmọláyọ̀ Samuel Ọláwálé, lórúkọ Jésù, ẹ̀rá àánú gbà. Ọ̀gá bí Ògúndípẹ̀, ẹ ó rí ògolo. Táwà Kálítù Arówólò, lórúkọ Jésù, orúkọ rẹ ò ní wọ́ mi. Alágbára tó bá lò ò ní lọ, lórúkọ Jésù, ilẹ̀ á gbé mi. Mú bọ̀, ẹ káàbọ̀ sórí ètò náà. Ẹ ṣeun bí ẹ ṣe ń wọlé yẹn. Lórúkọ Jésù, bá mi ṣí ọ̀rọ̀ yìí síta. Ọ̀pọ̀ èèyàn lè mọ̀ ìtí mọ̀ pé bàbá jẹ́ kí n rógolò ti wọlé. Àwa ò lólódì kankan, bẹ́ẹ̀ la ò sì bá ènìyàn kankan yòdì. Ṣùgbọ́n mo gbàgbọ́ nínú Ọlọ́run ìpè, ẹni tó rán mi níṣẹ́. Mo dá gbogbo ògo àti ọlá padà fún un, nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé. A ó máa yìn ín, a ó sì máa sọ nípa rẹ̀. A dá ọlá fún Ọlọ́run, nítorí alágbára gíga gíga ni. Ògo ni fún orúkọ rẹ̀. Ọ̀rọ̀ mi lálẹ́ yìí ni pé ẹ ti mọ̀ pé tí mi ò bá rí nǹkan dìmú, bí àkókò lígi tèmi ò bá rí nǹkan kan, kò ní sọgi kígi. Rachel Òjó, lórúkọ Jésù, ẹ̀rọ àánú gbà. Àǹtí mi, I love you always. Àwọn foundation member mi nìyẹn. Àwọn igi lẹ́yìn ọgbà. Olóńṣẹ́ sọ pé igi lẹ́yìn ọgbà, igi lẹ́yìn ọgbà o, igi lẹ́yìn ọgbà, ẹ má ṣe o. Ẹ ṣeun mọ̀. Láyé alálùmọ́lẹ̀ tá àti ìjẹ́ nǹkan kan, àwọn tán tọ́jú wa dàgbà nù ni. Lórúkọ Jésù, ẹ ò ní sọnù. Alágbára tó lẹ́ ò ní fọhùn. Lórúkọ Jésù, Olúwa Ọlọ́run májẹ̀mú àtẹ̀mọ́lẹ̀ fún yín. Ẹ rógo lọ. Ẹ ṣeun. Ẹ ṣe jàre mú bọ̀, lórúkọ Jésù. Ẹ ó ra àánú gbà. Wọ́n náà ti ṣe ẹ̀ ní 67. Ògo tí ìran rẹ ò rí lò rí, lórúkọ Jésù, wàá rí lò láṣálẹ́ yìí. Ẹ bá mi dà síta, ẹ ṣí ẹ̀. Ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè, mo fẹ́ bá àwọn ẹgbẹ́ kan wí, èyí tí gbogbo wa sì mọ̀ wọ́n dáadáa. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọmọdé. Gbogbo ẹgbẹ́ CAN Association of Nigeria Location 419. Ẹgbẹ́ CAN Christian Association. Torí yín ni mo ṣe wà lórí àga yìí lénìí. Ẹ̀yin CAN, àwa CAN. Ibo là ń CAN lọ?
mi sọ pé agolo ṣùgbọ́n ìbéèrè mi rèé ọmọ ọdún mélòó ni Nàìjíríà pé báwo ò bá tiẹ̀ tí ì tó tí ò ní lò fáyẹn báyìí ọ̀kẹ́ pa pátápátá bá ń falẹ̀kùn ẹ̀ máa sàn lẹ́kùn ẹ̀ dẹ́. tí ò fẹ́ wọlé ni ẹ́ okay. Ẹ̀yin CAN àwa CAN àti gbogbo ènìyàn tó ń jẹ́ CAN àti gbogbo olùṣọ́ àgùntàn pátá àti ajínrere àti olùṣọ́ àgùntàn àti àpọ́stù àti díkìn gbogbo àwọn tí wọ́n jọ dá Christian Association sílẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá nínú CAN Association. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yíbò nínú CAN Association. Haúsá mélòó ló ń bẹ láàrin yín? Ìbéèrè rèé o. Kíní kan yà mí lẹ́nu gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ gbọ́ o. Ṣé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí? Ǹjẹ́ àkókò yìí ló yẹ ká máa sọ pé à ń ṣayẹyẹ ọjọ́ ìbí fún Nàìjíríà? Ǹjẹ́ àkókò yìí ló yẹ ká ẹ dágbádá, ká ẹ wá dẹ́wù, ká ẹ máa jójó wèrè? Torí pé ìlú ò fararọ. Wọ́n jí CAN, wọ́n jí àwọn ọmọ Baptist. Mọye tí wọ́n ti kó lọ láti bí oṣù mẹ́ta ní North Island ńbẹ̀ ní ìlú Hausa lọ́hùn. Lẹ́ni wọ́n kọ́kọ́ dá àwọn kan kalẹ̀, wọ́n tún dá àwọn 10 kalẹ̀ lẹ́ni. Ó kù àwọn láti bí oṣù mẹ́ta. Wọ́n fi billions of naira wọ́n fi ń gba owó CAN Association. Wọ́n fi ń gba owó àwọn ọmọ ọ̀dọ́ ọmọ iléèwé. Wọ́n fi ń gbà wọ́n padà. Ṣùgbọ́n ẹ̀yin sì tún béèrè wọ́n Nàìjíríà. Kí ló dé? Abájọ tí Kristi fi sọ wípé ǹjẹ́ èmi á bá ìgbàgbọ́ láyé? Ǹjẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run wà lóòótọ́? Ǹjẹ́ ìránṣẹ́ Ọlọ́run wà láàyè? Àwọn wo ló yẹ gbàgbọ́? Ó ní mo ṣe sọ pé ṣé ìgbàgbọ́ sì wà lóòótọ́? Abájọ tí gbogbo rẹ̀ ń forí sọlẹ̀. Abájọ tí a ò tọrọ òyera wa. Abájọ tá ń gbàdúrà tá àràdúrà gbà. Abájọ tá ń tẹ̀síwájú tí gbogbo rẹ̀ ń polúkú wọn sùn. Ọlọ́run ti fojú yín léde. Ẹ̀yin lẹ̀ ń dìtẹ̀ sí ìjọba orílẹ̀-èdè yìí. Ẹ̀yin lẹ ò jẹ́ kí ìlú lẹ Yorùbá ó tò. Ẹ̀yin àti ẹ̀yin ohun ọba. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin lẹ ń da orílẹ̀-èdè lẹ Yorùbá rú. Gbogbo ẹnu ni mo fi sọ. Kì wá ṣe gbogbo yín o. Torí pé ènìyàn ní máa mú ni bú ènìyàn. Ṣùgbọ́n Bíbélì ní ká wádìí ohun gbogbo dájúdájú. Ká di ètò jí òtítọ́ mú. Níjọ́ wo lẹ pè pàdé kẹ́ni ká gbàdúrà torí orílẹ̀-èdè wọ̀nyí? Ọjọ́ wo lẹ gbé ìsọjí kalẹ̀ tẹ́ni ká lọ ṣe ìsọjí ìta gbangba kí gbogbo ẹni tó bá pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run pátá kẹ́ẹ̀jọ pàdé ńbẹ̀? Ó dẹ̀ mélòó lẹ ṣe? Ẹ béèrè lọ́wọ́ Adébóyè torí pé ohun tó bá wù ohun torúkọ tó bá jọra wọn la fi ń wéra wọn. Èèpo ẹ̀pá jọ pọ̀ sí ẹ̀rírí. Ẹ béèrè lọ́wọ́ àwọn tán kóra wọn jọ tán lọ sí Àbújá lánàá. Tán náà ń sẹlibréètì pé káàní pé oyè báyìí ó tún wá bọ́ sí ti èyí tí a fẹ́ ṣe ní October 1. Ṣé bó ṣe ń ṣe náà nìyẹn? Ṣé bí ẹ ṣe ń gbàdúrà fórílẹ̀-èdè nìyẹn?
Bíbélì ní ẹni tó bá fẹ́ ìfẹ́ rere Jerúsálẹ́mù ó ní yóò ṣe rere. Ìjẹ́ ẹ̀yin fẹ́ ìṣerere ilẹ̀ Yorùbá? Ẹ̀yin lẹ ń kọ́ wọn ní ọgbọ́n àrékérekè. Ọ̀ṣínbàjò ń bẹ ń bẹ, Adébóyè wà ń bẹ, àtàwọn olóòkọ. Kí ló dé? Ẹ ò ṣèpàdé kájínigbé mọ́ jínigbé mọ́. Pásítọ̀ náà padà nù ní nọ́ọ̀tì yẹn. Àwọn pásítọ̀ mélòó tán ti pa? Kí lẹ ṣe fún àwọn ẹbí wọn? Àwọn Reverend Father tán wà nínú káàní ọ̀hún náà, ọ̀pọ̀ nínú wọn sòtítọ́, ṣùgbọ́n gbogbo àwọn tó sòtítọ́ òun lẹ́yìn fún níwèé tẹ́ni ẹ̀ wọn ò kì í ṣọmọ ẹgbẹ́ yín. Wọ́n ní wọn ò kì í ṣọmọ ẹgbẹ́ yín, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín o, Ọlọ́run sì rí yín. Ẹ já wádìí ohun gbogbo dájúdájú, ká di òtítọ́ mú. Gbogbo yín lẹ ti kùnà. Ìlú tí ẹ ń tàjẹ̀ sílẹ̀, ìlú tó jẹ́ ìlú ẹ̀jẹ̀, kí lẹ ní láti ṣe sí? Ìjẹ́ Bíbélì ò sọ fún wa pé ká má ṣe pa kí ẹnikẹ́ni kó má ṣe pa ẹnìkejì rẹ̀. Ìlú yìí wọ́n ń pa Kìrìsìtẹ́nì bí ẹni pa ẹran. Àwọn ọmọ wa ń jà fitafita nílùú òyìnbó because wọn ò tí ì pa ọmọ tiẹ̀, because you have a soldier. Nígbà tí Jésù wà láyé, àwọn ọmọ ẹ̀yìn náà tẹ̀lé. They are not soldiers. Wọn kì í ṣọlọ́pàá. Jésù ò ní security. Jésù ò ní olùṣọ́. Pétérù, Peter, Andrew, àwọn ọmọ àti Judas Iscariot ẹni tó fi hàn, àwọn olùṣọ́ rẹ̀, àwọn náà jọ ń rìn. A kò sì dá ara wọn mọ̀. Kí ló dé tẹ́ ń gba escort káàkiri? Àwọn sójà ló ń ṣọ́ yín. Ẹ máa lọ láàrin títì. Ó fẹ́ ṣe bí àwọn èèyàn tó wà láàrin títì. Ẹ máa wá tẹ̀sí rìn. Àwọn ọlọ́pàá yẹn á máa fi igi gbá igi. Wọ́n máa gbá àwọn mọ́tò, wọ́n máa break glass orí glass. Kẹ́yìn mọ́ bàárí kó go slow. Ọmọ ìjọ ti jí kúrò nílé láago 7. Ẹ̀yin ṣe ń bọ̀ nínú ṣọ́ọ̀ṣì láago 12. Ẹ wàá máa tẹ̀sí rìn bọ̀ ká bá lè rí yín. Dádì, nígbà tẹ́ ń l'Àbújá yẹn, ẹ ṣe wọ mọ́tò kẹ́ tọ títì níbi tí mẹ̀kúnnù ń fẹsẹ̀ tọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ti gbé yín ga. Jésù fẹsẹ̀ rìn ni o. Ó rìn láti Jẹ́ríkò títí dé Jùdíà. Ó rìn láti Jùdíà lọ sí Jerúsálẹ́mù. Ó fẹsẹ̀ labẹ̀ kọjá ni. Kò wọ mọ́tò. Ìgbà tó dẹ̀ máa lọ, Jésù ò ní mọ́tò. Ó ní ẹ lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni wá àti ohun tí ọmọ rẹ̀. Ó ní tẹ́ bá béèrè, tá bá rí ẹni tó béèrè lọ́wọ́ yín, ó ní ẹ sọ pé Olúwa ní fi ṣe. Mọ́mì, òun làwọn Mùsùlùmí lẹ́ni tán fi ń bú Jésù. Wọ́n ló jalè, ó lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ oníkẹ́tẹ́kẹ́tẹ́. Táwọn kan wọn tó kóra wọn jọ, tá bá máa sọ̀rọ̀, wọ́n ní Jésù ó tú kẹ́tẹ́kẹ́tẹ́. Jésù ò nẹ́bà ra jẹ́ẹ̀tì, kò ra kẹ́tẹ́kẹ́tẹ́. Owó tó ń kó fún wọn, wọ́n tún jẹun ni. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ò sọ pé wọ́n lọ ṣòwò. Lóòótọ́, ìgbà tó fẹ́ gbowó orí lọ́wọ́ ẹ̀, ó ní kán lọ gbowó wá lẹ́nu ẹja. Ẹ̀yin kówó ìdámẹ́wàá àti ọrẹ. Ẹ̀ ń kó gift. Tá bá délé yín, millions of card ló wà ńbẹ̀. Àwọn ọmọ ìjọ yín ebi ń pa wọ́n. Ẹ lè gbé káà fún wọn kán fi ṣe Uber. A kind situation. Ó lè ní gbogbo yín. Èmi wòlíì ọmọ Abíọ́dún ni mo sọ o. Mi ò sí nínú káàní yín. Kò sì sí tẹ́ fi mi ṣe. Theology school tí mo lọ. Tó bá wù yẹn ní má ṣe ẹ lè dá mi dúró kí má ṣiṣẹ́ Ọlọ́run. Tẹ́ ń bá bíjè sọjí ìta gbangba tẹ́ ẹ bá kọ́lọ́pàá wá, ẹ̀ kábùkù náà ni. Ẹ lè ní má gbàdúrà. Orílẹ̀-èdè bàbá yín tẹ́ fẹ́ kú torí ẹ̀ Nàìjíríà. Ẹ kóra yín lọ́bẹ̀, ẹ ṣe kóra yín lọ sí Igbó Sangisa. Òfòlẹ́ ò ṣe gbogbo yín. Ọlọ́run ti padà lẹ́yìn yín tẹ́ ẹ bá mọ̀. Ẹ já sòótọ́ fún ara wa. Ẹ̀yin wòlíì, ẹ̀yin wèrè wọ̀nyí, ẹ̀yin tẹ́ pé ayín ní káàní, ẹ̀yin lẹ́ ń da orílẹ̀-èdè Nàìjíríà rú. Let me tell you the truth. Ẹ ń gun kẹ́tẹ́kẹ́tẹ́, ẹ ń wọ mọ́tò, ẹ ń gun Lexus. Ẹ sọ fọ́mọ ìjọ pé tó bá máa wọ ìjọba Ọlọ́run pé tí ò bá san ìdámẹ́wàá àti ọrẹ, ẹ máa gbàdúrà, máa mú 100,000 máa sáré bọ̀.
ṣé bọ́lọ́run ṣe rán ẹ nìyẹn? Owó tẹ́ ń gbà nínú chọ́ọ̀chì yín ní ọdítọ́ríọ̀mù ńlá látà ẹ̀kọ́ káàkiri yẹn kí lẹ fi ṣe? Àwọn ọmọ ìjọ yín ò ríṣẹ́ náà nígbà tó pé ẹ̀yin náà lẹ lọ dá yunifásitì lẹ̀, ẹ dá ilé ẹ̀kọ́ sílẹ̀, ẹ̀yin náà ó lè ní gbogbo yín. Let me tell you the reality. Ohun tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ni nípa wọn, let me tell you today. Gbogbo yín sọ pé ìjọba lókè fi ṣe 419 kó gba ilé ìwé lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì. Is that so? Àbí bẹ́ẹ̀ yín olóyìnbó ṣe sọ́kọ́nù. Ṣé bẹ́ẹ̀ ni? Nígbà kan gbogbo skul táwa lọ àwọn àgùndà Catholic school ló ní nílùú wa. Mo lọ St. Patrick's primary school. Mo lọ primary school. Primary school tí mo lọ àwọn Catholic school ló ní. Mo lọ secondary school àwọn Catholic ló ní. Àwọn ìwé tá a kà school tá ní dáadáa lẹ̀ tí ìjọba dálẹ̀ tí àwọn ṣọ́ọ̀ṣì tán dálẹ̀. Ẹ̀yin olórí lákòókò tí yín yìí ẹ̀yin lẹ́gbìmọ̀ pọ̀ tẹ́ ní kí ìjọba gbà lọ́wọ́ school kí private àti ètò ẹ̀dálẹ̀ kó bá lè máa tà. Pé ètò ẹ̀dálẹ̀ kó bá lè máa ṣiṣẹ́, gbogbo ètò ẹ̀dálẹ̀ kó bá lè máa tà. Ìdí nìyí lẹ ṣe lọ dá lẹ́dẹ́ gbìmọ̀ pọ̀ tẹ lọ bá ìjọba tẹ ní kí ìjọba máa control gbogbo school. Ẹ wá ń ṣojú ayé gbogbo primary school gọ́ọ̀mẹ̀ntì ló wá gbà lọ́wọ́ àwọn chọ́ọ̀chì wọ̀nyí. Inú wa ń bí yín, inú kankan ò bí yín, ó lè ní yín. Àwọn CAC ní tiwọn, CAC secondary school, Òkè Ìyè, Òkè Ìgbàlà, gbogbo ẹ̀ ló wà. Àwọn Anglican ní tiwọn, àwọn Baptist ló ní church ló ní school jù, gbogbo ẹ̀ lẹ́gbà pátá. Ẹ̀yin náà lẹ́dẹ̀ kẹ́ bá lè ṣe ní ìgbà àkókò ti yín náà ni. Mi ò mọ bí tí ìránṣẹ́ Ọlọ́run ti ń dá school lẹ̀. Ṣó jẹ́ yunifásitì tẹ́ dálẹ̀ yẹn? Ṣó jẹ́ theology school ni? Kí lẹ fi ń ṣe? Ẹ dá gbogbo school lẹ̀ rẹpẹtẹ. Ẹ wá kóra yín jọ lákòókò yìí sì ní ìtàjẹ̀sílẹ̀ Nàìjíríà tá ń pààyàn bí ẹni pẹran. Ẹlẹ́yìn ṣàjọyọ̀ ẹni Nàìjíríà dá ẹni kò sí tó ṣe Nàìjíríà ẹ̀rí kórì yín ti burú. Tábàdẹ̀ máa wí táwọn èèyàn bá máa bá yín sọ̀rọ̀ ẹni àmì òróró ni kí ẹnikẹ́ni má ṣe fọwọ́ kàn yín. Ẹni àmì òróró mi ni kẹ́nikẹ́ni má ṣe fọwọ́ kàn yín. Ta ni ẹ̀mí òróró gan? Ta ni ẹni àmì òróró? I want to know him. Ta ni àmì òróró? Ta lè nìyàn Ọlọ́run gan? Ta lè nìyàn Ọlọ́run ó wá? Ọlọ́run pè ọ́ o. Àbí Ọlọ́run pè ọ́? Gbogbo wa lọ́lọ́run pè. Jésù pè gbogbo wa. Kò fi yọwọ́ tó ń gbọ́ mi lẹ̀. Kò yọ mí lẹ̀. If you don't want to be deceiving yourself, Ọlọ́run kàn ń gbọ́ àṣẹ ẹnu wa jura wa lọ ni. Ọlọ́run ti fi àwọn wèrè wọ̀nyí sílẹ̀ tipẹ́. Because wọ́n kọ̀ wọn ò sòtítọ́. Wọ́n kọ̀ wọn ò sòdodo. Wọ́n ń jà wá lólè. Let me tell you the one story. Ọ̀rọ̀ wà ńlẹ̀ lálẹ́ yìí. Má bínú. Because some people will now be saying, this is a crazy pastor that abusing Baba. Who are you? Who is Baba? We have only one Baba. The Baba you have and I have is God. Is God. His name is Jehovah. Lẹ́yìn Jésù Kristi. Ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo. Ẹni tí a ti fún wa lé orúkọ rẹ̀. Láyé àti ní ọ̀run. Kí gbogbo ekún kí o máa wólẹ̀. Ká máa jẹ́wọ́ rẹ̀ lólúwa àti olùgbàlà. Òun ni Jésù Kristi. Òun ni kọ́kọ́rọ́ ìyè. Òun ni sí ọ̀run rere. But when you believe, ó ti sọ pé ó ní kò sí ènìyàn rere kan. Don't believe in anybody. Jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni o. Jókòó rẹ kó tú èrè ọkàn rẹ pa. Ayé òṣì, ayé ìbànújẹ́ tí a wà yìí. Ayé ìkà, ayé tí a kò fẹ́ràn ara wa. Ayé tí ọkọ ń pa aya. Ayé tí aya ń pa ọkọ. Ayé tí a ń gbéṣẹ́ fún yàn tó tún ba ẹni tó gbéṣẹ́ fún un jẹ́.
ayé tí wòlíì gan ló ń lo àmọ̀rìkọ̀rọ̀ yìí láti gbà tí ọwọ́ ọmọ ìjọ. Ṣé òun lẹ̀ ń pè ní ayé? Ayé rádaràda, ayé tó ti forí súkú, ayé tí à ń pa èèyàn lójú, tí pásítọ̀ lọ tó ń tẹ́ iṣẹ́ Ọlọ́run nídìí. Do you believe you can help a God? Ó lè ran Ọlọ́run lọ́wọ́. Let me tell you one story. In 1 Samuel, nígbà tí wọ́n gbé àpótí ẹ̀rí lọ, nígbà tí wọ́n gbé padà bọ̀, Dáfídì ń lọ, àwọn ọmọ lẹ́wà rẹ̀ ń tẹ̀lé. Àpótí ẹ̀rí fẹ́ yẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Nígbà tápótí fẹ́ yẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́, Úsà bá fẹ́ fọwọ́ kàn, áńgẹ́lì Ọlọ́run sì pa Úsà lẹ́sẹ̀kẹsẹ̀. Níbẹ̀ ni Ebed-Edomu ti ṣe rere. Don't think people will be telling you every day, come and help work of God. You are deceiving yourself. Kì í ran Ọlọ́run lọ́wọ́. Tí mo bá pè é kó mọ̀, I will always say it. Mi ò ní owó ran Ọlọ́run lọ́wọ́ láyé mi. Ohun tó o bá fẹ́ ló lè ṣe fún mi. Ohun tó o bá fẹ́ ló lè ṣe fún ara rẹ. Ìyẹn ni pé tó o bá fẹ́ jẹ́ ká jọ ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Àwa fẹ́ ran ayé wa lọ́wọ́, a fẹ́ ran ọ̀run wa lọ́wọ́ ni. A fẹ́ ṣiṣẹ́ lẹ̀ fún ọ̀run wa ni. A fẹ́ ṣiṣẹ́ sí ibi tí à ń lọ ni. But when you say ẹ jẹ́ ká ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, you are deceiving yourself. Ẹ jẹ́ á gbé iṣẹ́ Ọlọ́run ga. Ẹ jẹ́ á jọ jùmọ̀ gbé iṣẹ́ Ọlọ́run ga. Ẹ jẹ́ á jọ jùmọ̀ polówó polongo iṣẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ á mú iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú. Ó tán. That is it. But ẹ wá ṣiṣẹ́ fọ́lọ́run. Mo ń pè ẹ́ kó wá wàásù ni. Mo ń pè ẹ́ kó wá ṣe ọ̀ṣà. Mo ń pè ẹ́ kó wá kọrin fọ́lọ́run. Mo ń pè ẹ́ kó wá ṣiṣẹ́ nínú ìjọ ni. Yes, you can use your money, but I'm not calling you to come and help God. You cannot help God. Nobody can help God. Ọlọ́run ló ràn wá lọ́wọ́, a kò lè ràn Ọlọ́run lọ́wọ́. Don't deceive yourself. Àwọn bàbá tán wò yìí, wọ́n tara wọn. Aṣiwèrè kó ọrọ̀ jọ nígbà tí kò mẹ́ni tí ó lò ó. Lọ fún mi lómi ní, lọ fún mú mi wá. Níbi ní ẹsẹ̀ mi nínú mọ́tò yìí. Ó lè ràn Ọlọ́run lọ́wọ́. Lẹ́mi mú ń bọ̀ lórí story yìí fún ẹ. Story àkọ́kọ́ ni pé mo ti sọ nínú ọ̀rọ̀ kan kọjá lọ, nínú àwọn ìrìn àjò kan tí mo sọ nínú àwọn bí àwọn ogun ṣe ń tú ìdílé ká. Nígbà tá a mú orúkọ lọ bá wòlíì, mo ń mẹ́yẹ bọ̀ lálẹ́ yìí o. Wàá rẹ́rìn wò, wàá fẹ́ tàkìtì níbi tó jókòó sí. Torí pé àwọn bàbá olè tó ń wò yìí, olè ló pọ̀ jù láàrin wọn. They are deceiving you. Some people call themselves a fool pastor. You didn't know they are a fool? Tó o bá ti pé ọmọ 50 years, 60 years, you cannot call yourself a fool pastor. Má jẹ́ parọ́ fún ẹ. Lóòótọ́ Bíbélì lè máa lè fìdí rẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n o gbúdọ̀ jẹ́ àgbàlagbà tó o lè ṣiṣẹ́ mọ́. You are a young man. O ní Ọlọ́run ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ in age of 25, 26, 30 years. You are still young. I'm telling you the fact. You are still young. Ìyẹn ò dá iṣẹ́ Ọlọ́run dúró. Go for your church. Àwọn tí wọ́n mú ẹ̀sìn fún wa láti Róòmù wá gan, they are working. Go to your church and pray to your God. Wake up in the morning and pray to your God. And go your way. You didn't need to be sit down in the one place. Mama kan bèrè lọ́wọ́ mi. Ó ní evangelist mo ní sir. Ó ní thank you. Ó ní ìránṣẹ́ Ọlọ́run mo ní mà. Ó ní how do you cope? You walk in sight in the morning. Títí dago mẹ́fà wàá ṣiṣẹ́ site. Bóyá ọjọ́ Wednesday wàá gba church lọ wàá lọ sórí òkè. You will still come back to the site again. Mo ní mami, Ọlọ́run ni olùrànlọ́wọ́ mi àti olùṣọ́ àgùntàn mi. Ó ní èmi kì yóò ṣaláìní. God is my strength. That is why you will know the man of God. Yóò jẹ́ ikùn àti agbára fún ọ. Because ẹni tó máa dáṣọ fún yẹn tọrùn ẹ̀ lákọ́ wò. Before I will ask money from you, I will feed you. Jésù feed èèyàn ni. Jésù fún àwọn èèyàn ni. Kì í ṣe pé kí I will stand up on the church, they telling you that you didn't bring your tithe for me. Before you pay your tithe, I pay my own. Àti lọ lé àwọn ọmọ aláìní bàbá, end of the month, a kó nǹkan ìní wa, a kó lọ fún àwọn ọmọ aláìní, àwọn tí wọn kò rí jẹ. Àwọn arúgbó, àwọn opó. You need to be blessing them. It's not by the time you build 10,000 house. Irú ètí Tinubu kọ́ àti àwọn ìranu wọn.
Look at Baba Adeboye there. They are selling that land in that redeem. Wokena land in Bayana. They are selling it. And when you walk, that's from nowhere. You will come from Aja to Canaan land. I want you to know one thing in life. I didn't tell you that Adeboye kò sọ òtítọ́, Adeboye kò sọ̀rọ̀ Ọlọ́run. Ó preach ọ̀rọ̀ Ọlọ́run, but ìwà rẹ̀ sá fún Ọlọ́run. Let me tell you the truth. Bàbá yẹn kọ̀ láti sọ òtítọ́. He's a man of God really. I tell you the reality. He's a man of God. But now, ó kọ̀ láti sọ òtítọ́. Ṣé kó má bàa kú ni? Oyedepo, 70 something now, going to 80 years. Ọjọ́ mélòó ló fẹ́ lò láyé tó olóò ní kú? Ìkókó ń kú, ọmọ wọn ń kú. Let me tell you these stories. Ọkùnrin yẹn sọ pé kíni? Lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí ọkùnrin yẹn, mami jẹ́ máa rí lọ́ọ̀fẹ́, jẹ́ máa rí láìkẹ́, máa láìkẹ́, máa lọ́ọ̀fẹ́ báyìí. Hallelujah. Aha, mo ti rí mo rò pé àwọn oní ọwọ́ flag títúndé kan tó máa flag wa. Ṣùgbọ́n I will said my own. Before I will kí tó kúrò láyé yìí, màá sọ òtítọ́ fún yín. Bíbélì sọ pé sọ òtítọ́, òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira. Nígbà tá a pè pastor mi ni o, pastor ẹni, you believe in him, ó dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀, ó gbàdúrà fún ẹ right, ó ṣe àwọn gbogbo nǹkan nínú ọ̀nà tó tọ́. But there's a one day, this pastor wọ́n fún lórúkọ, nígbà tán fún lórúkọ, ẹ bá wa gbàdúrà sí, and the pastor is abroad, ó wà nílùú òyìnbó tẹ̀yìn wá ẹ̀, ó believe pé nígbà tó ń wà Nàìjíríà, he have money, he have a lot of things, but ó believe pé torí pé àwọn èèyàn wà nílùú òkè òkun, they will welcome him nígbà tó bá débẹ̀, wọ́n máa bá sọ̀rọ̀, wọ́n máa kí, wọ́n máa fi mọ́, wọ́n ṣe ń kówó fún Nàìjíríà bí, they will be giving him money when you get to the place. Because when you get to the place, he find it difficult. Ó rí pé àwọn èèyàn tí ẹ tó bá ṣiṣẹ́ ò jẹ. That is how people have been telling me every day that pastor, we are doing a hard working. I will always tell them pé iṣẹ́ tèmi náà ṣe bí èmi náà hard work ni o, because Ọlọ́run fi yín wọ̀n mi o. I'm not asking for anything from anybody o. Ọlọ́run ó gbọ́ àdúrà yín, màá tún gbàdúrà fún àwọn èèyàn ni. Láì sùn láì wò, mo gbàdúrà. Wọ́n tó ń gbọ́ mi lénìí tó rí àmì ṣe lórúkọ Jésù, gbogbo tó o bá dáwọ́lé láyé lórúkọ Jésù yóò máa yọrí sí rere. Òwò rẹ àti ọ̀nà rẹ ò ní pòfúká lórúkọ Jésù. Ẹni bá gbógun tì ọ̀run á gbógun tì. Ẹni bá lóun fẹ́ ta ẹ́ lọ́fà yóò fi kú ṣe fàjẹ́ lóru èní. Ṣàmì tó nítumọ̀. Èyí tí mò ń sọ rèé gbogbo olùgbọ́ mi tó ń gbọ́ mi pátá. Pásítọ̀ yìí ó wò ó pé kò sọ́nà àbáyọ mọ́. Ó bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n sí. Unfortunately àwọn àbúrò ẹ̀ òjò sí mi. Dáàdì ẹ ti sọ pé tẹ́ bá ti dọ̀hún ẹ máa mú wa náà. Ẹ sàtẹ́ bá dọ̀hún ẹ máa mú wa. Bí ìyá kan ṣe mú orúkọ wá nìyẹn. Ó mú orúkọ ẹni tí Ọlọ́run fẹ́ pé kó fẹ́. Ẹni tí Ọlọ́run yàn pẹ̀lú rẹ̀. Ó dẹ̀ mú wa lóòótọ́. O. Bàbá ní kí pásítọ̀ wá gbàdúrà sí. Pásítọ̀ bá gbàdúrà sí lóòótọ́. Lára àwọn káàní olórí burúkú yìí náà ni o. Ó bá gbàdúrà sí. Ó dẹ̀ gbàdúrà sí tán. Ó bá ní ẹni yóò ṣọkọ rẹ̀. Ó ní kì í ṣọkọ ẹ. Ọlọ́run ò tiẹ̀ yàn fún ẹ. Má rìn bẹ́ẹ̀. Màmá sunkún kíkorò torí ó fẹ́ràn ọkùnrin ẹ wojú ayé. Tàlàbá gbọ́kànlé, tàlàbá fẹ̀yìntì, ó sú mi. Tàlàwá gbọ́kànlé, ta ló yẹ ká fẹ̀yìntì, ó sú mi. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ ká ẹ ṣe bá kán fàdúrà yanjú ogun ayé rẹ. Àwọn gan-an láwá jẹ́ apààyàn. Àwọn ni dalérú ọ̀rẹ́ ìyàwó. Àwọn lẹ́ni bí ẹni ìkà. Bùsí káàbọ̀ wàrà ànúgbà. Fúnmiláyọ̀ Ilésanmí, ògo rẹ̀ ò ní wọ́ mi. Máàmí ìwàlẹ́wà lórúkọ Jésù, ayé ò ní sọ yín di rádaràda. Ades káàbọ̀. Abraham Adégbóyè, God bless you lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ ọjọ́ o, àwọn tán sanwó mọ́tò wa lọ sí etí òkun nìyẹn. Victoria Matthew, God bless you. Ìjọ Ọlọ́run kọ́ńbẹ̀, bá mi kí Aládé, God bless you. Òkèlọ́lá ìbùkún, ẹ káàbọ̀ o. Ẹ jẹ́ n fọ àkókò yìí kí yín lẹ́ẹ̀kan sí. Salimu alárẹ́pà mi ò get pronunciation yẹn dáadáa.
lórúkọ Jésù. Òkèlọ́lá ìbùkún ẹ rà àánú gbà. Jídé Ọmọ́táyọ̀ ẹ káàbọ̀ o, ẹ rà àánú gbà o, ẹ ṣeun lórúkọ Jésù. Àdúrà ò ní ṣe tiyín tì. Bàbá ìbá gbàdúrà ó bá ní kì í ṣe bẹ́ẹ̀, bàbá bá pílánì ó lóun ti bá ya ìrọkọ. Ẹ máa gbọ́ ó lóun ti bá ya ìrọkọ. Nígbà tó máa bá ya ìrọkọ tán, àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ ló bá rí. Wọ́n bá mú. Nígbà tá máa mú, àǹtí bá kówó lẹ̀. Wọ́n bá gbé bàbá láti Nàìjíríà, wọ́n bá gbé dólù òyìnbó. Ó bá tán. Nígbà tó dọ̀hùn, ṣe náà bẹ̀ sí ṣe kábàkàbà báyìí. Ṣe náà yí ọwọ́ màmá dànù. Wọ́n yí ojú màmá tó ti ná billions of naira láti ṣèwé, láti fi ìgbéwé gbèwé lọ. Ẹ jọ̀ọ́, ní àkókò yìí ilé wa ń gbóná. Ọkọ wa lọ ń kàn obìnrin míì kiri, àbúrò pásítọ̀. Nígbà tó wá lé láṣìírí bá tú. A bá gbàdúrà, Ọlọ́run bá táṣìírí. Eléyìí ọkọ rẹ̀ kọ́ rèé. Ó ti bẹ́yàn kan rin, òun lọ́kọ rẹ̀. Wọ́n bá lọ wá ẹni yẹn wá. Mọ́mì, ilé yẹn wá di ilé aláyọ̀ lénìí. Ṣé wá rò pé ẹni yẹn ò ní ya wèrè kẹ́yìn ayé rẹ̀? Ṣé ti rí iṣẹ́ tẹ̀wọ̀n pásítọ̀ ṣe? Òfò la máa ṣe. Ẹ kóra yín làbújá. Ẹ lọ ń dunnú. Àwọn èèyàn ń sunkún. Ẹ lọ ń dunnú. Ẹ ní ìjọba Nàìjíríà ń ṣe dáadáa. Ẹ pe Ọ̀ṣínbàjò òun náà jókòó. Gbogbo yín ṣorí burúkú papọ̀. Ẹ kóra yín làbújá. Ẹ lẹ́ ń celebrate independent Nàìjíríà. Ẹ lẹ́ ń ṣe ọjọ́ ìbí Nàìjíríà. Ọjọ́ ìbí tó ti bàjẹ́. Ẹ gbọ́n tí gọ́vùnà Rivers State sọ fún yín ni. Ó ní Nàìjíríà ti kú. Ó ní Ọlọ́run ló lè dìde. Gómìnà ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Ó ní lánàá, ó ní nígbà tó ń dé church tiẹ̀. Ó ní wò ó independent àkàfẹ́ waste owó. Ẹ kàfẹ́ waste owó yín ni. Nàìjíríà ti kú. Ẹ màgbà tí bàbá yẹn ti kọrin kan. Ọkọ̀ Nàìjíríà rèé lójú àgbà mi. Ta ni ó tu ọkọ̀ náà débúté ayọ̀? Ó ti wó dànù lókun. Omi ti gbé lọ. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó yẹ kẹ́ ẹ tu ọkọ̀ náà. Omi ti kíni? Ó ti gbé lọ. Ọkọ̀ Nàìjíríà mà rèé lójú àgbà mi. Ta ni ó tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀? Ẹ wá kóra yín pẹ̀lú Ọ̀ṣínbàjò. Ẹ tún lọ gba envelope. Ó mà ṣe o. Ẹ ń dunnú. Kí ló ń dunnú ẹlẹ́wọ̀n yín? Ẹ jẹ ọ̀nà bá ìyà. Ẹ lówó gbogbo títì tẹ́ ń kọ́ káàkiri. Ẹ̀yin tó ní ti dàrú. Ẹ wo bí tẹ́ ẹ kọ́ ṣọ́ọ̀ṣì sí. Kò lè dùn mí. Ńgbà tó jẹ́ pé ọ̀nà Ìbàdàn kán lè ṣe redeem camp yín, kán lè ṣe ẹ̀yin ọmọ redeem ẹ má bínú. Torí bàbá yín gangan ni mo fẹ́ bá wí. Olórí yín tó sọ pé òun fẹ́ bá pásítọ̀ kan wí níwà láàyè tiẹ̀ pé nígbà yẹn o òun á kọ́kọ́ sọ di born again. Ẹ sọ fún bàbá yín gan pé èmi o mo máa ṣe deliverance fóun náà. Hallelujah. Ẹnìkan wá mo ní láti deliver wọn because even people ti wà láyé wọn. I need to deliver them. Àwọn káàní ilẹ̀ Nàìjíríà a gbọ́dọ̀ deliver wọn because wọn kì í ṣe kind association, Christian association, they are thief. Tẹ́ ẹ bá ti gbóyìnbó, olè, ojú olè rè, ojú olè rè, olè káàní o, olè gbogbo káàní, olè ní gbogbo yín. Ẹni tẹ́ kọ́ra yín l'Àbújá yẹn, olè. Ẹ lórúkọ méjì à olè ni. Tẹ́ bá fẹ́ wá mú mi, ẹ wá mú mi. Ẹ já lọ sílé ẹjọ́. Ẹ ṣe máa gbéra yín lọ kóòtù náà. Níyì Adédòkun fi kọrin. Oyin sàdùnnù ó dẹ̀ ní yẹ̀yẹ́. Ó ti pẹ́ tí mo ti sọ pé ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin lẹ̀ ń da orílẹ̀-èdè yìí rú. Ẹ̀yin lẹ̀ sì wá débi tá a dé lẹ́nìí yìí. Ẹ̀yin lẹ̀ fẹ́ ìdí ilẹ̀ yìí síta. Ẹ̀yin lẹ̀ ń jalè. Àtìgbà wo lẹ ti ń fi ọkọ̀ yín tẹ́ fi ń kó owó látàbújá ní can headquarter yín tẹ́ fi ń kówó lọ sí outside country. Ó lè ní gbogbo yín, ẹ̀yin tẹ́ ń pera yín can association, kò lè dáa fún yín.
torí pé ẹ ń wò pé àwọn èèyàn ò rí yín, ẹ ń jalè kí pásítọ̀ sáìn ìwé tọ́mọ rẹ bá fẹ́ wọ skul tán ní kán lọ gba ìwé pásítọ̀ wá signation pásítọ̀ á ní so sàdá mẹ́wàá ẹ̀. He will not be asking you, are you a member of this church? Tẹ́ ẹ fẹ́ sọmọ lórúkọ, tẹ́ ẹ bá dé church, wọ́n á ní ẹ lọ gbọ́ tí ẹgbẹ́ kòkò bàbá aṣáṣùn, ó lè níyín. Ọ̀rọ̀ yín gan kò yàtọ̀ sí yahoo. Wọ́n kàn sọ pé babaláwo yahoo, pásítọ̀ gan yahoo, ó lè níyín náà. Tí yín gan ju yahoo lọ. You are armed robber níyín, kidnapper níyín. You are the supporting of kidnappers. Ẹ̀yin lẹ kó àwọn ọmọ wa fáwọn kidnapper because you know your members. If you are not a kidnapper, why said ẹ ń ṣe àjọyọ̀ l'Abuja for what? Tẹ́lẹ̀ sọ ṣé irú Ọ̀ṣínbàjò ló yẹ kẹ́ máa pèsè inú káàní pé kó wá máa celebrate pẹ̀lú yín? Are you serious? Ṣé ẹ wà okay? Ṣé ẹ ní ẹ̀mí Ọlọ́run? Sẹ́mi Ọlọ́run gbé yín ẹ ṣe kúrò bàkàtà bàràkàtà ẹ ní common sense ẹ ń fi àgbàlagbà yín ẹ ń da orílẹ̀-èdè rú. Mami ṣí ọ̀rọ̀ yìí ìwọ tó o bá bínú ọ̀rọ̀ yìí ò ń bínú ọjọ́ iwájú àṣeyọrí ẹni. When you are a pastor you hearing me and for the first time and say wait what kí ni jargons tó ń sọ? I'm telling you the truth. Ọlọ́run ò pè ọ́ because o gbọ́dọ̀ wádìí ohun gbogbo dájúdájú. Bíbélì ní lọ́ra láti gbọ́ and ṣọ́ra láti fèsì. I know what I'm saying. Nígbà tí ẹ ra bọ́ǹkì, let me tell you the reality today. Nígbà tí ẹ ra bọ́ǹkì wá sí Nàìjíríà tó fẹ́ wá ṣe crusade, come here. Let me tell you the reality today. Ẹ̀yin ká ní Lagos State, where are you? Látọ̀rí president yín dé ẹni tó kéré jù. Tẹ́ bá ní mo parọ́, I have the evidence. Mo ní evidence fún yín. Mami, máa like ẹ, máa love ẹ. You will hear word from mine. Eléyìí ò sọ̀rọ̀ ní Bíbélì, ọ̀rọ̀ tí a jọ fẹ́ bára wa sọ lélẹ̀. Abe Williams, God bless you. Bimbo Bademasi, ẹ ò ní kú fọ́tayọ̀. Àwọn tẹ́ ń pè ní bàbá wa nínú Olúwa, ó lè ní gbogbo wọn. Mami, go and look for one small church and be going there. Don't deceive yourself. You cannot serve God and God will answer you. O ti ń ké pe Jésù, Olúwa ṣàánú fún mi. Ogun ayé rẹ tún tẹ̀síwájú ni because they are liar. Ẹ kà ń wo Maureen kà jẹ́ aláṣejù oníjẹkújẹ ni. Let me tell you the truth. Maureen jẹ́ aláṣejù ni. Maureen ṣe ó ń tú ayé yín ṣe. Maureen ṣe kíni? Ó ń tú ayé yín ṣe ṣùgbọ́n ibi tí ò kankan Maureen lóye tó ń kojú bọ̀. I love Maureen in 100% before because torí pé àwọn àgàbàgebè àbí àwọn ọ̀rọ̀ kan tó máa ń tẹ̀lé pé kíní kan kí ló kan Maureen ti dúró lórí ibi tó yẹ kó dúró sí. I'm always praise for her because nígbà kan tó ń sọ òtítọ́ àwọn kan tó ń tú yẹn mo ń wọnú àwẹ̀ níwájú Ọlọ́run wọ́n ní ká má fi nǹkan pẹpẹ búra jẹ́ kí òótọ́ rẹ jẹ́ òótọ́ kí yẹ́sì rẹ sì jẹ́ yẹ́sì yẹ. I'm always praying for her always. Tí mo bá gba àdúrà 5 fún àwọn èèyàn mo máa gba 10 fún Maureen pé kí Ọlọ́run kí ó dì í mú. But kò yẹ kí ìjà Yorùbá nation kó dìjà lọ́wọ́ Maureen. If don't want Maureen Badejo, if you want to participate on kí náà pé mo ti bẹ̀ Maureen several times lóòótọ́ ó lè má gbọ́ mi ó dẹ̀ lè má gbọ́ mi but mo ń bẹ̀ pé máa tẹ̀lé ìlànà rẹ̀ bó dẹ̀ mà pé kì í ṣe ẹ̀bi ẹ̀ àdúrà táwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn ń gbà sí. Let me tell you today àdúrà òdì tán gbà sí pé kó lọ ṣiṣẹ́ òun ló ń ṣe torí I will always say it nígbà kí ìgbà gbogbo ìgbà mo máa ń sọ mo máa ní comment ẹ̀ mo máa ń wo program ẹ̀ mo kà máa ń wo mo kà máa mérí ni pé Olúwa jẹ́ kí Ọlọ́run kó yọ ìránṣẹ́ yìí because people love Maureen before because àwọn reality world tó ti gbé síta. I pray for her mo torí Maureen mo lọ sórí òkè 7 kó wá àwọn èèyàn ibi Mákà but Maureen ò mọ àwọn èèyàn tó ń gbàdúrà fún. People are praying for Maureen in the back. Let me tell you the truth today but ó yẹ kó dúró sórí ìrìn àjò tó ń bá lọ ni ó ní ò bá ṣẹ́gun gbogbo wọn ó ní Ọlọ́run ò bá lò obìnrin bíi Deborah ní ò bá borí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ó lè yẹn but
àwọn kan tí ò kàn tó lọ mú pẹ̀lú ẹ̀. That is why God is looking at her. Back there. Ṣé ọgbọ́n kankan tí mo fẹ́ mú jáde mẹ́rin ni pé ó sọ òtítọ́. Àwọn nǹkan àṣírí tó ń tú sí yín ó yọ yín kúrò nínú ewu ìkẹyìn ni. Mòrín ń yọ yín kúrò ní ewu ìparun ìkẹyìn. Torí pé àwọn ẹlòmíì wọ́n ti ṣègbé ayé àwọn ẹlòmíì. Mo mọ̀ pé máa flag but I'm not care. I will tell you the reality. Mami máa love máa like mo ti mọ̀ pé wọ́n fẹ́ flag ni. Gbà tí mo sọ fún yín pé mi rí comment yín lẹ́ẹ̀kan mo ti mọ̀ pé wọ́n ti dé. Report me but I will tell you the word. Mo máa sọ fún ayé pé irọ́ lẹ̀ ń pa ẹ̀yin pásítọ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní orí. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní CAN. Before kẹ́ ẹ tó lè gba Yorùbá nation until tẹ́ ẹ bá ń kọ́ síbẹ̀ pé end CAN. Ó dìgbà tẹ́ ẹ bá demolish CAN. Ṣé ń gbọ́ mi gbogbo yẹn? Ẹ lọ demolish CAN. Let all the bloggers come out and block. Gbogbo àwọn blogger tẹ́ ẹ mọ̀ pé ẹ ń bú wọn ẹ lọ bú CAN fún yín ní mo àfàṣẹ sí. Ẹ̀yin sọ̀rọ̀ fún Yorùbá administrator ẹ jáde ẹ lọ gbé gbogbo àwọn CAN ẹ gbé wọn wá ká wá sọ tẹnu wọn. Àwọn tán pera wọn ẹ jẹ́ kí gbìmọ̀ pọ̀ ìmọ̀ wọn ò lè ṣẹ lórí yín. Ẹ jẹ́ ètò bá máa wẹ̀ gbà kó lọ sórí òkè wo bí ọdún ọmọ fún mi ni mò ń jẹ́. Ẹ lọ ka Bíbélì yín o ẹ lọ gba àwẹ̀ ẹ lọ sápamọ́ ẹ lọ sábẹ́ àpáta ẹ gorí àpáta lọ ẹ lo àbáká ẹ lo ńdè ẹ lo aṣọ orí pẹpẹ ẹ lo idà ẹ gbogbo tẹ́ ẹ bá ní láyé ni kẹ́ ẹ lò. Tábà lè ní la máa mú ọ̀la la máa mú ẹnu ni wọn kì í fi pè kúrò ojú ọ̀nà ẹnu tí iná bá jogi tó bá jògbẹ́ tó bá dọ́nà àfọ̀nà lẹ̀ ni ẹ ti gbọ́ eré náà máa ń fọ́ máa yóò ṣe èmi kọ́ tó dọjọ́ mi àfi tó bá fẹ́ kúnnu yín lókù. I'm telling you the reality. Bàbá màmá ní tí mo sọ rèé ó dẹ̀ bà ayé ìyá yẹn jẹ́. Ìyá yẹn ṣe ń padà sí normal ni mo sọ yìí. Ó padà sí normal. Ṣùgbọ́n I will let everybody to know. Torí pé if you say you love me, don't love me o. Torí pé when you love me today, tomorrow ọ̀rọ̀ tèmi lè tako tiẹ̀. That is why I don't want to have any pastor's friends because mi ní ṣe kankos. Èmi kì í ṣe ọlọ̀tẹ̀. Mi kì í sì ń dìtẹ̀ ìrìn. But tí Ọlọ́run mi bá rán mi, ó ní máa ní kẹ́ lọ wádìí. Tẹ́ ẹ bá bá bẹ́ẹ̀, that means Ọlọ́run ò pè mí èṣù ló gbénú mi. Ẹ já wá máa lọ sí ìta gbangba níbi tí à ń lọ. Àkókò yẹn sáré. Àǹtí mi bá sọ̀rọ̀ kan fún mi. Mo rẹ́rìn mo fẹ́ kú. Nínú àwọn bàbá CAN wọ̀nyí ni o. Àwọn oníjẹkújẹ wọ̀nyí. Àǹtí mi bá ní ó bá dọjọ́ kan. Àwọn bá lọ sí ilé pásítọ̀ kan láti lọ gbàdúrà. Gẹ́gẹ́ bí olùfóore hàn. Gẹ́gẹ́ bí ẹni tí àwọn gbàgbọ́ nú ẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tí ń bá wọn ké pọ̀ Ọlọ́run tí sì fàdúrà jagun fún àwọn. Àwọn ń lọ travel, àwọn wá dé. Wọ́n wá fẹ́ fi ọpẹ́ wọn pé dáàdì ẹ ṣeun o. Àwọn mọ rírì ń tẹ́ mú ọ. Wọ́n di gbá wọ́n dàgbò. Wọ́n wá kó fún bàbá. Wọ́n wá dé. Nígbà tí bàbá wá dé, àkòrí ìtàn tí mò ń sọ ni pé má ṣe o. Mọ́mì, àkòrí ìtàn tí mò ń sọ ni mo pè. Mọ́mì má ṣe o. Dáàdì má ṣe o. Àkòrí ẹ̀ nìyẹn. Wọ́n nígbà táwọn wá dé. Ó dàbí ẹ̀fẹ̀ kì í ṣẹ̀fẹ̀. Kódà àwọn náà wà lórí program tí mò ń sọ yìí. Èmi á máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ. Mo gbàṣẹ lẹ́nu wọn kí n tó sọ̀rọ̀ yìí síta. Ṣùgbọ́n ọ̀rọ̀ míì máa ń wà. Tó o bá ń ṣe òtítọ́, òtítọ́ a máa gbé ẹ lékè. Kò sí bó ṣe wù kó máa rìnrìn àjò. Kò sí bẹ́ẹ̀ jù ṣe lè pọ́n ṣe tó. Ó di dandan kó là. Ìjọba ọ̀run ló jà jù. Let me tell you the reality. Ṣùgbọ́n àwọn ìjọ míì wà tó jẹ́ pé wọn kì í fi àlùmọ́là bọ́n bá wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ibi tá fẹ́ jẹ yìí
mọ́mì máa bá mi lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ wọ́n ti tún dé àwọn ọlọ́wọ́ ike. àǹtí ìbá débẹ̀ ó kẹ́rù débẹ̀. káàbọ̀ inú wọn bá dùn látọjọ́ yìí àríra pé ẹ má bínú bàbá kúnlẹ̀ wọn bá gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù lóòótọ́ bá gbàdúrà bá ní ẹ mà ní ìwẹ̀ odò ẹ máa lọ wẹ̀ lódò oníṣẹ́ kan tá a máa ṣe fún yín kẹ́ tó lọ. àǹtí bá ní òun ti gbọ́ jọ́wọ́ la máa wá wọn ní one Wednesday a máa lọ ní Thursday one Wednesday nígbà tán ti débẹ̀ àtọkọ wọn ò dá nìkan lọ òun àtọwọn ọkọ wọn náà jọ lọ nígbà tán máa débẹ̀ àbá máa ń tì ó bá dé tí odò nígbà tán máa dé tí odò gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bá gbiná wọ́n ní wọ́n bá dé tí odò eléyìí wọ́n máa gbàdúrà Olúwa ṣé ìbánikálò ẹ̀mí mọ́ ṣé ìbánikálò wà ní rárá wọ́n tún kó mẹ́ wọ́n nígbà tán máa wá dé bí odò kẹrin sí ìkarùn wọ́n bá dé tí odò wọ́n ní bá ṣe mú kàǹkà tọ́ṣẹ́ tán bomi báyìí tán bù sórí ara wọn tán ní kí wọ́n fi kọ̀ọ̀kan yẹn fọ orí báyìí làwọn gbọ́ igbe yìí from nowhere wa. Pásítọ̀ mi fẹ́ dárúkọ pásítọ̀ yẹn ni o pásítọ̀ má ṣe o pásítọ̀ má ṣe o àti mi ní ó dàbí pé kílẹ̀ lanu kó gbé ẹ̀wọ̀n mi ni àwọn rò pé mọ̀mí wọ́ta ló ń sọ̀rọ̀ mọ̀mí máa mi láìkì ètò yìí wọ́n lẹ́rù bá àwọn ẹrù gbára àwọn gbé jìjìjìjì tó ń pọ̀fọ̀ tí ọ̀fọ̀ ń jáde pé àwa ló lú omi àwa la ṣe kinní kan igbá ló ṣe gbá àwo ló ṣàwo mọ̀ ṣe o àti mi ní òun bú sígbe mọ̀ ṣe kẹ̀ kí ló dé ó ní pásítọ̀ náà bá yíjú pé wọ́n fọmọ rẹ̀ bọ́ rẹ̀ ọmọ yín ni ẹ̀jẹ̀ ìṣe mú ní kó mọ̀ ṣe pé tó bá ìdẹ̀ fẹ́ ṣe obìnrin tó dúró yìí a mú apẹ̀rẹ̀ ẹ̀kọ 7 àkàrà apẹ̀rẹ̀ 7 gbogbo rẹ̀ 7 ẹran 7 àgùntàn 7 wọ́n wá ka gbogbo ẹ̀ ẹni téèyàn ti mọ̀ tipẹ́tipẹ́ ẹ tó lọ lóyìnbó tó dé tó tún wá fi ìmoore hàn pé dáàdì mo dé o ẹ ṣeun mi o ó kó nǹkan wá kò tún tó yín wọ́n nígbà tán wá délé the funny part náà wá sọ pé àwọn wá jókòó wọ́n ń sunkún báyìí wọ́n ní ok àwọn gbà tán ti gbọ́ pé àkàrà 7 èlò ní àkàrà 7 àwọn ìpápátá bá fi dẹ̀rí kàrà ẹ̀wà kan wọ́n bá dé nígbà tán máa wá kà wọ́n bá gbé wọ́n bá délé nígbà tán wọ́n bá délé níbi tó kọ́kọ́ ń fúnra ni pé àwọn délé mọ́mì ń dà mọ́mì dà wọ́n ní mọ́mì sáré gbàbì kan lọ́mọ ó ní ọkọ òun wojú òun ó lóun náà wojú ọkọ òun ò sọ kankan ó ní láìpẹ́ láì jìnnà ó nígbà tí wọ́n ní ká wá kọ̀ọ̀kan òun náà sọ pé apẹ̀rẹ̀ àkàrà 7 ẹ gbọ́ àpò ẹ̀wà mélòó náà fẹ́ fi dí apẹ̀rẹ̀ àkàrà 7 èṣù wo ló fẹ́ jí apẹ̀rẹ̀ àkàrà 7 olókun gan tó jẹ́ òkun ṣé mo lu ẹ̀ lẹ́fẹ́ fi kákàrà dé tí òkun ni àbẹ̀wò wọ́n ní aṣọ funfun white ìgàn àwọn róòlù yẹn bọ́ǹdù ẹ̀ 7x7 lọ́nà 7 x 7 mo ní nígbà tá ń sọ fún mi mo ní sẹ́yìn lẹ fẹ́ ra fún aṣọ funfun gbogbo sẹ̀lẹ̀ tó wà lágbàáyé ni kì í ṣe ìjọ sẹ̀lẹ̀ o kì í sì ṣe kérúbù but wọ́n ṣáà nìkan aṣọ white mi ìfẹ́ sọ mi ìbá ṣọ́ọ̀ṣì jẹ́ o wọ́n ní wọ́n ṣáà ka gbogbo ẹ̀ nígbà tó wọ́n máa ṣírò gbogbo ẹ̀ lọ síbi 2.5 million. ìdí pé ká gbàdúrà fún wa mo lọ re mo bọ̀ re mo tún padà lọ kọ́lọ́run ṣọ́ mi kò ní ká lọ mú 2.5 million wá owó kíni ó ní ọkàn àti sọ pé ó ní ọkàn òun bá sọ pé ẹ má wọrí sà pé a máa kàn sí yín
a máa send ẹ̀ sí tá a bá ti dọ̀hùn ṣé ẹ lè bá wa ṣe ká tó ọlọ́kọ̀ ọ̀sán sọ̀rọ̀ ní ó sọ pé ẹ má wọ́rì a máa ṣe lọ́la pé ọ̀la agbẹ́lẹ́ gbọ́dọ̀ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ní pé èèyàn kan ti ná mọ́tò òun tẹ́lẹ̀ pé òun máa pẹ́ nìyẹn nísìn pé kó wá ra mọ́tò òun á bá fowó yẹn bá wọn fi ṣe pé tó bá ti fowó yẹn bá wọn ṣe tó bá yá wọn á ra mọ́tò fóun ẹ wá wò lè wọ́n ní àwọn bá yá dànù nígbà táwọn máa délé ó ní bọ́kọ̀ sọ pé sóòrì pọ́ dẹ̀ ní ẹ́ ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀ nínú gbólẹ̀ kan tó ń pariwo pé máa ṣe o máa ṣe o ẹ jọ̀ọ́ wọ́n ní bàbá yẹn dẹ̀ sọ pé kò sí pásítọ̀ kan kò sí wòlíì kan tó tún lè sọ ìran kan fóun mọ́ tóun máa gbàgbọ́ láyé mọ́ ẹ wá wo ìjọ tí ibi bá fẹ́ ṣẹlẹ̀ tí wòlíì bá pe irú ọkùnrin bẹ́ẹ̀ láti sọ àsọtẹ́lẹ̀ kò ní gbàgbọ́ yóò bọ́ sí oko ìparun ìdí nìyí ni mo fi sọ fún ẹ pé àìmọye wòlíì àìmọye pásítọ̀ tó ti àwọn ènìyàn dé ibi oko ìparun lẹ́nu torí pé olórin yẹn sọ pé ayé ló sọ pé mi ò lè níláárí ènìyàn ló sọ pé kò lè dára fún mi wòlíì ló sọ pé ayé mi ò lè nítumọ̀ kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ àwọn náà lélẹ̀ àwọn lè rí tán kóra wọn jọ tán ní Independence Day dọ́tún ní ọjọ́ Saturday àbíjọ́ wo wọ́n ní is the right day àwọn náà lè rí tí wọ́n lọ ń kówó àwọn náà bẹ̀ lọ́wẹ̀ a pastor a man of God àwọn ni wọ́n bẹ̀ lọ́wẹ̀ àwọn ni wọ́n bẹ̀ lọ́wẹ̀ o lórí ayé àwọn èèyàn àwọn ni wọ́n bẹ̀ lọ́wẹ̀ tani ká máa lọ kó owó fún àwọn èèyàn labroad torí pé ká máa pariwo Yorùbá nation gbogbo bí àwọn ènìyàn yẹn ṣe ń lọ bẹ̀ that is why you are listening them they are using some pastor láti kówó pamọ́ let me tell you the reality today káàní olè ni wọ́n ma daddy sa ẹ ti gbọ́ olè ni wọ́n let me tell you the secret today you know I will tell you the secret I won't lie to you gbogbo owó ilẹ̀ Yorùbá gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá they are using a pastor to using their account church account to be keeping money and all those bankers are no òótọ́ ni mo sọ fún yín o mo jí sọ ní o ẹ má gbé síta o wọ́n á lo àkáǹtì registration àkáǹtì of the church wọ́n á gbé owó síbẹ̀ ẹ lè prove àkáǹtì church náà owó tí wọ́n jí ó wà nínú àkáǹtì pásítọ̀ wọ́n á ní join account àwọn mẹ́rin ló lè ṣe signation síbẹ̀ owó church ni no tracing ẹnìkan dẹ̀ dédé wá church wọn ló fún wọn lówó wọn á dẹ̀ gbowó lọ sákàǹtì wọ́n ń gbé 100 billion sákàǹtì owó church ni wọ́n ń gbé 200 billion sákàǹtì that is why you see them àwọn pastor àwọn ọmọ ìjọ ẹ fẹ́ ṣe uber o lè gbé káà kan fún wọn nínú compound yín ẹ̀ ń kó mọ́tò jọ ẹ̀ ń kó gbogbo ẹ̀jọ ẹ̀ wàá tó mọ́tò bíi 16 sẹ́yìn ọmọ ìjọ dẹ̀ ń wọ mọ́tò wá ẹ̀ ní kò sàndá mẹ́wàá ìyẹn wà nínú ọjà ń bẹ̀ yẹn wọ́n á ta pọ́n wọ́n á ta iyọ̀ ẹlòmíì ti jí láago 4 pastor are still sleeping at home when they have the time àwa máa gẹ́gùn ẹ ti ja ọlọ́run lólè Malachi 3 ẹ mà pé ẹ ti ja ọlọ́run lólè who tell you ṣé bọ́lọ́run ṣe owó ní ìdámẹ́wàá gan ni ṣé ọlọ́run dárúkọ owó nínú Malachi 3 ni àbí what is the rubbish ṣé ọlọ́run tó sọ pé ká sẹ̀dá mẹ́wàá ṣé ọlọ́run mo sọ fún ẹ níbi tán ti ń gbáṣọ yìí ibi tán ti sẹ́fọ̀ go o ti rí àwọn káàní Nigerian pastors àwọn káàní àwọn náà ṣe iṣẹ́ yìí àwọn náà tẹ aṣọ yìí àwọn ni wọ́n lò láti lọ síbẹ̀ àwọn ni ẹ ti rí àwọn tán ló ń campaign tá máa jáde wọ́n á lọ máa wàásù wọ́n á ní believe us we are a pastor from Nigeria
can blame Nigeria. This is exactly what they are doing in Nigeria. Ẹ wo tán ṣe. They're killing people. The government of Nigeria Wọ́n is pààyàn. They are paying them money. All the pastors, they are paying them money. Do you know how much Oshibajo will give it to them yesterday? Tán celebrate Independence Day. Do you know how much they will give it to them? They are deceiving you because they are a pastor. Wọn kì í check wọn. Wọ́n á lọ sí Jerusalem. Ọ̀fẹ́ ni wọ́n lọ síbẹ̀. Wọ́n máa àwa tá a fẹ́ fowó lọ sí Jerusalem. A ti set owó Jerusalem wa láti 1 years ago kò tí pé. Owó àjọ tá a ṣì ń dá, owó iṣẹ́ tá a ń dá. 1 million plus kò tí pé. Tá a fẹ́ lọ JP báyìí. Kò tí pé. Àwọn dẹ̀rẹ́ wọ́n ń lọ lẹ́ẹ̀mẹ́wàá lọ́dún. Wọ́n á kó ìyàwó, wọ́n á kọ́ ọmọ, wọ́n á kẹ́bí, wọ́n á kó gbogbo ara lọ. Ó mú bá ń ṣe lọ síbẹ̀. They are calling me every time to come and join CAN. Mo ní mi ṣe CAN. Ẹ jẹ́ n wá padà sí ti Ọ̀yà Bọ́ǹkì tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan. I'm not forgetting. Àṣùgbàgbé ò ní ṣe mí. In Lagos State, nígbà tí Ọ̀yà Bọ́ǹkì wá ní ọgbà, abẹ́ ti gbàgbé ọgbà. Tẹ́lẹ̀ mọ́ ẹ mú iye tí CAN nígbà ni. Tẹ́ ẹ bá fẹ́ ṣe kùsẹ́ẹ̀dì nílùú kan, àwọn CAN máa wá bẹ́ẹ̀, wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀. For what? For what? Ọ̀yà Bọ́ǹkì ẹ mú iye tẹ́. Tí CAN bá náà wọn ò gbowó lọ́wọ́ Ọ̀yà Bọ́ǹkì, ẹ jáde síta, I will tell you the truth. Tí Ọ̀yà Bọ́ǹkì bá náà wọn ò gbowó tàbí tẹ́fẹ̀ẹ́ sí fi ṣe àfọ́ra yín lórí. Tẹ́ ń pínwó. Ẹlẹ́ máa ṣe sticker mélòó lè bẹ̀rẹ̀ Ọ̀yà Bọ́ǹkì ṣe ní wà láàyè. That is why you destroy everything. Iṣẹ́ ìrere ìjọ wo ló ti rí CAN ní Nàìjíríà kàn gbé ìsọjí àgbáyé kalẹ̀ tá a ti ń pariwo láti ẹ̀yìn 1930 pé ìsọjí àgbáyé ní Adédòkun pariwo ẹ̀ títí Òjó Adé pariwo ẹ̀ títí Màmá Fúnmi Àrágbáyé pariwo ẹ̀ títí Bọ́lá Àrẹ pariwo ẹ̀ títí pé ká lọ ṣe ìsọjí ìta gbangba ìsọjí àgbáyé tó máa so gbogbo wa papọ̀ Christian Association tó máa so gbogbo Christian àgbáyé papọ̀ ṣe kankan ó lè lẹ́jà ìjọba Nàìjíríà lẹ́ ń kówó lọ́wọ́ ẹ̀ ìjọba Nàìjíríà ló ń kówó fún yín ó lè lẹ́ ń jà. Olè lẹ́ ń jà. Ẹ gbọ́ olè kí mo pè ẹ̀ ń jalè. Many things you are doing. Ẹ̀ ń jí wọn gbé ẹ̀ máa parọ́ ẹlẹ́ẹ̀fowógbàyàn. Àwọn tán jí ọmọ ẹ̀gbẹ́ ní Baptist school nísìn ètò talé ètò tamátò ètò ta ilẹ̀ tán fi ń gbà àwọn ọmọ wọn padà. Wọ́n á jí pásítọ̀ gbé lára àwọn pásítọ̀ Redeem tán jí gbé ẹ bèrè lọ́wọ́ Adébóyè ṣó sọ nǹkan kan lórí ẹ̀ ransom yẹn òun kọ́ lè lọ fi gbà wọ́n lẹ̀ what of àwọn ṣọ́ọ̀ṣì tí ò lórúkọ what of church àwọn tí ò lórúkọ ìgbà tá a lọ sí Àkúrẹ́ rally tá a lọ ṣe rally l'Ákúrẹ́ tá a ń bọ̀ tá a ń bọ̀ àwọn ṣọ́ọ̀ṣì tán lọ ṣe wedding tán gbé mọ́tò ṣọ́ọ̀ṣì lọ àwọn Fúlàní mà kó gbogbo wọn mòye tí ṣọ́ọ̀ṣì yẹn fi gbára mòye tán fi gbára owó tí wọ́n fi gba ara wọn lọ́jọ́ náà tán fi gba ara wọn bóyá lẹ́yìn ọ̀sẹ̀ kan ó lé ní 10 billion naira wọ́n lọ yá lóòní tán fi gbà wọ́n ni àwọn mẹ́jọ káàní orí nǹkan sọ sí wọ́n pa Christian Association wọ́n ṣe pa pastor kan níjẹta ní Kano tán wọlé tán pa pastor ẹ̀rí nǹkan ṣe sí àtijọ́ tí àwọn agbésùmọ̀mí tán ti ń pa gbogbo pásítọ̀ kí lè rí ṣe sí ẹ̀ka ń kóra yín kiri ni ẹ̀ ń pera yín káàní olórí burúkú ni gbogbo yín òfò lẹ́ máa ṣe Ọlọ́run ti kẹ̀yìn sí yín látẹ̀ní lọ Ọlọ́run ti kẹ̀yìn sí yín torí pé ẹ dalẹ̀ gbogbo pásítọ̀ ń gbàdúrà kí Ọlọ́run pín orílẹ̀-èdè yìí Ọlọ́run wọn ní Ọlọ́run òfin wọ̀nyí ẹ̀yin ẹni Ọlọ́run òfin wọ̀nyí Adébóyè ṣó lọ́bẹ̀ ṣé ẹ lọ dáàdì ṣé ẹ lọ ẹ béèrè lọ́wọ́ wọn fídíò ẹ máa jáde I'm coming out with the video very soon fídíò máa jáde àwọn òpònú aláìlérò orílẹ̀-èdè bàjẹ́ wọ́n jẹ́ kínní kan ẹ̀wù kábẹ̀ ẹ̀wù àwọn ọba
pásítọ̀ àtàwọn ọba náà ba orílẹ̀-èdè jẹ́. Tẹ́ bá dé lọ́ọ̀yà bá máa sọ̀rọ̀, tádájọ́ bá máa sọ̀rọ̀, wọ́n ní kẹ́ ẹ má sọ̀rọ̀, wọ́n ní kẹ́ ẹ má bú wọn. Nígbà tẹ́ ẹ bá bú wọn, báwo náà ṣe fẹ́ máa ráìtì wọn? Tẹ́ ẹ bá bú wọn, báwo náà ṣe fẹ́ ṣe rere? Ajagun tó ní JP, God bless you mami mi, àwọn JP gidi làwọn yẹn, àwọn JP gidi làwọn eléyìí, wọn kì í ṣe JP olórí burúkú bíi tiwọn. Mami mi JP Ajagun tún àbí tún mi ò mórúkọ yẹn pè. Mami èmi náà fẹ́ di JP o, ẹ wá gbé mi náà lọ JP. Mi ì ṣe JP o, tó bá jẹ́ owó olóṣèlú ni ẹ má fi gbé mi lọ o, lórúkọ Jésù ẹ ò ní náwó kówó. Ẹ ti rí àwọn JP nìyẹn, ìwà pẹ̀lú ẹwà, lórúkọ Jésù ẹ ò ní tẹ́ o, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dàrú, ẹ ra àánú gbà o. Oṣù yìí ṣe ń parí lọ, ogun ayé yín kó parí, bẹ́ẹ̀ ṣe ń wọnú oṣù tuntun yẹn, àánú Ọlọ́run kó bá yín gbé, ẹ ó sì ṣe rere. Kéèyàn fẹ́ lọ JP láyé ìgbà kan tèmi mọ̀, pásítọ̀ tó bá lọ JP tó bá lọ báyìí àájò àgbàlù ni, JP wá ti di tajá tẹran. Àìmọye JP tẹ́ fi lọ mí nínú ètí mo ti ń sọ̀rọ̀ Yorùbá Nation yìí, ẹ ti wá bá mi bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta. Pásítọ̀ àfẹ́ràn yín lọ sí Jerusalem. Ok, Jerusalem tẹ́ fi rán mi lọ kí n lọ gbàdúrà fún yín àbí kẹ́ ẹ ṣòfò dànù. Mi lọ JP tọ́lọ́run máa nà mí lẹ́gbàá, ìrọ̀rùn ló máa bá dé. Nǹkan ní dáàdì mo ní ṣe bí bẹ́ẹ̀dẹ̀, a máa káwọn oníbẹ́ẹ̀dẹ̀ kí tó máa lọ. Ó ní dáàdì oníbẹ́ẹ̀dẹ̀ yín, mo ní bẹ́ẹ̀ ni sà. Ó ní gbà wo, mo ní December 31st. Ó ló máa super, thank you. Ó ní ká tó máa fi celebrate ẹni pé dáàdì ẹ wá lọ sí JP ṣe lè lọ. Mo ní ó dà. Nígbà mo ní ṣé ẹni international passport mo ló wà. Wà ní òkè mo àwo tó wọn ṣe sí. Ẹ mú gbogbo date yín wá lọ́la, mo ní o. Mo wà ní ẹ má ti lọ jẹ́ ń gbàdúrà sí o. Mo ṣe bó ṣe lọ tán inú mi dùn, mo bá rẹ́rìn. Mo fẹ́ da JP, àwọn ọmọọṣẹ́ mi náà bá ní dáàdì o. Nígbà máa sọ̀rọ̀ orúkọ Jésù Ọlọ́run yọ ẹ́ tó ò tí kò dítè ẹ fún ibi tí ò bá parẹ́ sí nìyẹn. Elédùmarè o, oníṣòwò mọ̀ pọ̀ wọn olóṣèlú náà gádà ara wọn, ibẹ̀ náà bá pa ẹ́ sí ò bá wálé mọ́. Báwọn tó ń bú náà fẹ́ rán ẹ lọ JP, bó o ṣe ń dé láti airport wàá lọ wàá bọ̀, bó o ṣe ń dé báyìí ló máa parun. Èmi fúnra mi gan ni màá pa ẹrun, torí ó yẹ kó o béèrè. Ó ní Ọlọ́run yọ ẹ pé o béèrè, tó bá yẹ pé o béèrè o dunnú, o tí ìráyọ̀ ń dunnú. Bàbá mi ẹ mà ṣeun, ẹ mọ̀ ó bá dọjọ́ kejì, dáàdì orúkọ yẹn mo ní orúkọ òfòwò, ẹ ti rẹni tẹ́ ẹ pa. Èmi ò lọ JP, ó jẹ́ ṣé ká kówó ẹ̀ fún yín, owó kíni? Ẹ dákun tẹ́ ẹ bá tún pe nọ́mbà yìí, ń rọ̀jò ìpèlè olórí ni o. Látọjọ́ yẹn kò tó pe nọ́mbà. That is kì í ṣe gbogbo tó bá dán ni wúrà, kì í ṣe ohun gbogbo tó bá tàkòkò èèyàn máa lọ. Orílẹ̀-èdè yìí ò fara, ó ti kú, Nàìjíríà ti kú. Àpèdà ló máa ní orílẹ̀-èdè Nàìjíríà ti kú. Nàìjíríà ti kú. Òtí àti rẹ ni ọkọ̀ Nàìjíríà màrè lójú àgbà mi, ta ni ó tú ọkọ̀ yìí dé kúté ayọ̀. Àwọn ọba ń pariwo ẹ sowọ́pọ̀, wọ́n ti gba envelope ẹ sowọ́pọ̀, bàbá Aláàfin ẹ sowọ́pọ̀, ẹ jẹ́ ká jẹ́ orílẹ̀-èdè kan. Dáàdì náà bá gbọ́ àwọn méjì nínú ìyàwó yín tẹ́ lọ fi bílíọ̀nù gbà, ẹ máa sòótọ́ ọ̀rọ̀. Ẹ máa sòótọ́ ọ̀rọ̀. Ẹ ráwọn àdáni dágidági, ẹ̀ṣẹ̀ ọlọ́jọ́ gbogbo yín wá kóra yín jọ, oríṣiríṣi ilẹ̀ rí ń bẹ̀. Àwọn kan dúró, àwọn Ọ̀ṣun, àwọn kinní kan, inú yín dùn. Àwọn kan fọ ọmọ fọ́kọ, àwọn kan dẹ̀ sunkún, àwọn kan jaláìní. Ẹ ń kó owó òṣèlú, ẹ fi ń ṣòṣà. Can you imagine? Ṣòṣà, ẹlẹ́ṣọ́ lọ́jọ́, ẹ ń kówó, wọ́n ń kówó fún yín, owó tá à ń fẹ́ kún àti ẹ̀jẹ̀ san. Ẹ mà pé ẹkún lẹ máa sun kẹ́yìn ayé yín, ẹ sunkún ni, torí pé mi mọ tó ń dùn mọ́ yín nínú. Why do you happy? Kò sóúnjẹ nílùú. Do you know how much they are selling ike ọ̀dà gàrí? Ẹ mú iye tán ta gbogbo nǹkan Nàìjíríà. How much is $1? Almost $5.90. $1. Owó tí currency ẹ̀ tó poor jù in the whole world Nàìjíríà ni. The giant of Ofo, the giant of Iranu, the giant of Ilẹ̀ẹ́lẹ̀.
What do you say? Say it to let the devil change. Jẹ́ ká sòótọ́, jẹ́ kí ẹ̀rù bà èṣù. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń da orílẹ̀-èdè yìí, ẹ ò rí kú ọmọ ni lórúkọ Jésù. Ọlọ́run á pa yín run tìran, ẹ ò ní bọ́nú ẹ̀. Ẹnikẹ́ni tó ní wá lára níbi akáàní nínú yín, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá yìí, tẹ́ ẹ sì gbà, tẹ́ ń gbàdúrà fún ilẹ̀ Yorùbá ní gbogbo ìgbà, lórúkọ Jésù ẹ ó ṣiṣẹ́ náà débi èrè. Ẹ ò ní parun o, ògo Ọlọ́run á bá yín gbé, iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́, ẹ ó sì rí àánú gbà. Bẹ́ẹ̀ ni Olúwa wí, bẹ́ẹ̀ ni Olúwa sọ. Ta ni ìgbàgbọ́ bí ọ ní ọwọ́ rẹ̀? Ta lè nìyàn Ọlọ́run gan? Who is the man of God? Ta lè nìyàn Ọlọ́run? Ta lè nìyàn Ọlọ́run? Ṣé ìwọ ni àbí èmi? Ẹ yí padà o, ẹ ṣe rere, káyé ba lè jẹ wá, kọ́run ba lè gbà wá. Yóò dára fún yín, Jésù náà agbára wa. Ọ̀rọ̀ mi rèé, mo dúró, mo sọ̀kalẹ̀. I'm coming fully tomorrow for the New Dimension program. Torí àwọn òjèlú àti àwọn òkòlú, àwọn olè pásítọ̀ tó jẹ́ pé àkáǹtì wọn náà ń kó owó orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò fẹ́ já lọ torí school wọn. Let me tell you the truth, ní tí wọn ò fẹ́ jẹ́ kí Nàìjíríà break ni pé because they are having university, wọ́n dẹ̀ ti mọ̀ pé tá a bá ti gba location 419, tá a ti kúrò láàrin wọn, tá a ti gba ilẹ̀ Yorùbá, yunifásitì ò ní tà mọ́, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ la máa lọ, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ làwọn àbúrò wa máa lọ, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ àgbà wà, àwọn máa kọ́ wa, a máa jóúnjẹ ọ̀fẹ́, a máa gbádùn, àwọn arúgbó wa máa gbowó oṣù, àwọn àgbàlagbà inú wọn á dùn, àwọn tó wà nílùú òyìnbó wọn á kó wọn wálé, wọn wá fi ṣe company, ìlú ìyá wa rọgbọ, àlé àwọn ọ̀dàlúrú, àwọn olórí burúkú ọ̀jẹ̀lú, àlé wọn jìnnà. Ṣùgbọ́n torí nǹkan wọ̀nyí wọ́n ti mọ, wọ́n dẹ̀ ń travel, wọ́n ń lọ ìlú òyìnbó, wọ́n rí bíbẹ̀ yẹn ṣe rí o, ṣùgbọ́n wọn ò lè ṣe dáadáa nítorí wọn pásítọ̀ wọn, àwọn olè wọn, àwọn náà dẹ̀ wá ń sábà yín lóru tẹ́ ń gbàdúrà, kì í ṣàdúrà lẹ́ ń gbà fún wọn, ẹ̀yin lẹ́ ń pàlúpà ìdá fún wọn, ẹ̀yin lẹ́ ń gbé wọn sórí odó, tẹ́ lọ ń wá màrìwò, tẹ́ ń gbómi kaná, tẹ́ ń dálé wọn lórí, tẹ́ ní omi bá kanlẹ̀ àtútù ni, omi ò ní kanlẹ̀ kó gbóná, tẹ́ ń rọ èpè kúrò lórí wọn, tẹ́ ń wẹ àṣàsí wọn. Ẹ wo bọ̀dá yín Tinubu, ṣe rí àṣàsí wẹ̀ kúrò lórí ẹ̀, ibi tó máa wà tí 2023 yìí máa ṣẹlẹ̀ nìyẹn, kò ní bọ́ kúrò nù ẹ̀. Bí ó bá ti ń torí òkan á máa bọ́ sórí ìkànnì, bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè, Ọlọ́run ti mú yẹn, bẹ́ẹ̀ ni Ọlọ́run á sì mú yín. Ẹ̀yin pásítọ̀ ẹ máa kúkú ọ̀wọ̀ọ̀wọ́ ni o. Ẹ̀yin pásítọ̀ tẹ́ bá ti da orílẹ̀-èdè yìí rú, gbogbo yín ni mo fi ń ré lẹ́nìí, ẹ̀gún Bíbélì kó máa jẹ́ ti yín. Ṣé bí Ọlọ́run ṣe pè yín nìyẹn? Wọ́n ní kẹ́ ẹ sọ òtítọ́. Bí Jónà bó tilẹ̀ wù kó má lọ ní fètò, Ọlọ́run sì fẹ́ràn rẹ̀, ó tún yí padà. Èmi kúkú gbàdúrà fún yín, mo dẹ̀ máa gbà fún yín kí Ọlọ́run kó yí yín lọ́kàn padà, ṣùgbọ́n ẹ̀yin kù fún yín, nítorí pé a ó sọ fún èrè mi bẹ pẹ̀lú mi, a ó sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ tí mo yọ̀ǹda yín fún Ọlọ́run. Bí ó bá kù kí ẹ yí padà, ẹ ó gbèrè rẹ̀, bí ẹ dẹ̀ kọ̀ tẹ́ ò yí padà, ẹ ó gbèrè rẹ̀. Ṣùgbọ́n mo sọ èyí ní ipasẹ̀ Jésù Kristi sí gbogbo ayé, kí Ọlọ́run kí ó ràn mí lọ́wọ́. God bless you. A ó jọ rí àánú gbà. Mami, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, à ń kọ́lé, à ń bá ní kọ́lé, à ń bá ní talẹ̀, à ń bá ní ra ilẹ̀, gbogbo ohun tó bá fẹ́ ṣe, bóyá o dẹ̀ fẹ́ gbé ilé rẹ fún kíátíkà, pè wá, a máa bá ẹ maintain ẹ, a máa bá ẹ ṣe lórúkọ Jésù. A ó jọ rí àánú gbà. Iṣẹ́ pásítọ̀ tí wà níṣẹ́ lọ́wọ́ o, iṣẹ́ wa nù ni, we are a professional builder. Tẹ́ bá pè wá, gbogbo ohun tá a ní, àdẹ̀báyàn gbin oko, àgbẹ̀ ni wá, bóyá o ní ilẹ̀, o kàrà ilẹ̀ yẹn dànù síbẹ̀, o ò ní kan tó ń fi ṣe. Boko Haram ti lé ẹ kúrò Nàìjíríà látọjọ́ ètò ti pé pè wá, bóyá ọ̀pẹ la máa lọ bá ẹ̀gbìn síbẹ̀, bóyá pineapple ni, bóyá ọ̀gẹ̀dẹ̀ ni, bóyá pákí ni, a máa bá ẹ test ilẹ̀ yẹn, àwọn ohun tó sàn fún, wàá dẹ̀ mú wẹ̀ wá, wàá dẹ̀ gbìn, wàá dẹ̀ máa fojú ẹ rí, a máa ṣe fídíò chat lójoojúmọ́ ló máa rí, tí ọkàn rẹ̀ á sì balẹ̀. Ṣùgbọ́n mi ò kẹ́yìn àgbẹ̀ tiwa, à ń sin ẹja, but mi ò ní time àti bá ẹ sin ẹja, mi ì dẹ̀ lè ní time àti bá ẹ sin adìyẹ, but tó bá ní tó lè bá ẹ sin yìí o, I can train them for you, kàn dẹ̀ máa di professional and God will help you. Tó bá ní adìyẹ ìbílẹ̀ ń sìn, tó ní adìyẹ ó wọ́n ju adìyẹ agric lọ, tó bá ní adìyẹ ìbílẹ̀ tó bá ti yín ẹyin 21 days ládìyẹ ń sàbá, instead of tó bá ti sàbá, tó bá ti pa wọ́n ní akọ wọn, wàá jẹ́ kó wà lọ́dọ̀ wọn bóyá 5 days or 6 days, wàá lè ya wọn bọ́ọ̀ta, wàá máa pa àgbàdo owó, bóyá ẹnjì kékèké lára, wàá máa fún àwọn adìyẹ yẹn ní oúnjẹ agric jẹ, wọ́n á di gólóbà làwọn bàbá wa máa ń pè wọ́n láyé àtijọ́, àwọn àkókò bẹ̀ àrígàgàrà, àwọn abo bẹ̀ àrígàgàrà, àwọn yẹn
wàá develop wọn inú ilé náà máa wà àwọn ọmọ adìyẹ yẹn before you know bí àwọn mọ́là náà ṣe ń train àwọn adìyẹ tán náà adìyẹ ìbílẹ̀ rẹpẹtẹ nìyẹn wàá ti lé ya wọn síta láàrin 15 days or 16 days tó ti fi àwọn ọmọ yẹn lẹ̀ òun náà ẹyin kì í tán nínú adìyẹ lórúkọ Jésù ọmọ yín ò ní kú o àwọn ìyá ìyá tuntun bẹ̀rẹ̀ sí yẹ́yin padà lẹ́ẹ̀rin 8 days 12 days or 21 days á yẹ́yin tán òtútù sábà nìyẹn á tún lo 21 days before 6 months ó ṣeé ṣe tó bá ṣe adìyẹ ìbílẹ̀ kó o ní more than 50 p6 tó dẹ̀ jẹ́ àkùkọ àti abo tán dẹ̀ máa pọ̀ ilẹ̀ àti kún before you know tó bá máa ta àkùkọ adìyẹ ìbílẹ̀ kan lọ́jà do you know how much you sell it you make your money. Don't depend on all those agric. You adìyẹ ìbílẹ̀ yẹn gan o lè jáwó lórí ẹ̀ because tó ń bá supply àwọn èèyàn tó wá ń kádìyẹ ìbílẹ̀ ní poultry yẹn tó ń ní àkùkọ bíi 100 pieces tà ní every 3 months làkùkọ ń dàgbà every 3 months or tó fi 4 months tó ń rí wọn tà àwọn àkùkọ ńláńlá báyìí láti jẹ oúnjẹ ọmọ yìí tó máa tà wọn you make your money from there instead to be wasting your money to agric tó máa ní bẹ́ẹ̀ fi òun pa wọn kíní kan pa wọn they can chop na wọn máa rìn nínú poultry bí tó ṣe nẹ́ẹ̀tì sí they can work anyhow I will train you how to make your business don't let people call me tó tiẹ̀ tó bá dẹ̀ láwọn ẹbí tó trust tó bá dẹ̀ ní ìmọ̀ràn láti kọ́ mo wà ń bíbí ìránṣẹ́ Ọlọ́run láti gbà ẹ́ ní ìmọ̀ràn lórí business tó fẹ́ ṣe adébáyé gbàdúrà sí tó bá jẹ́ ọ̀nà rẹ a sọ fún ẹ pé Ọlọ́run kò rìn ṣòun bẹ́ẹ̀ God will help you Ọlọ́run yóò sì ràn wá náà lọ́wọ́ a ó jọ rí àánú gbà tí orílẹ̀-èdè yóò sì fi dára o ò ní láti dá nǹkan kan nù a wà ń bí fún gbogbo ènìyàn èyí tí àwọn bàbá yẹn kò lè ṣe a ó kọ́ ọ bóyá ìgbéyàwó rẹ sì ń dàrú o ò fẹ́ àdúrà pè mí màá fàdúrà ràn ọ́ lọ́wọ́ iṣẹ́ tí mo gbà ni n ó sì ṣe lórúkọ Jésù àdúrà ò ní ṣe tiẹ̀ tì bóyá òun láwọn kan kọjá àbò ńláńlá kò yẹ o fẹ́ pè mí sí àti àwọn àlàyé tí mo ti ṣe síwájú wọ̀nyí àbí ilé rẹ dọ̀tí o fẹ́ clean ẹ̀ o fẹ́ clean ní swimming pool ẹ̀ àbó ṣe kọ́lé ẹ̀ tán o fẹ́ kábàá clean tiles ẹ̀ kábàá ọmọ pé àwọn pop ti lè já sórí tiles ẹ̀ wọ́n máa bù yẹn kábàá clean ẹ̀ ká polish ẹ̀ we will do that tó bá dẹ̀ fẹ́ kábàá fọ́n àwọn ilẹ̀kùn ẹ̀ àwọn ṣí ẹ̀ o ti wà ní overseas tipẹ́tipẹ́ o ti wà dust o dẹ̀ ń bọ̀ Nàìjíríà call me go there and help you to watch it we have a ní àwọn èèyàn rẹpẹtẹ tó jẹ́ pé we are a team we send them there they will help you to work it and you will thank God at last that is it pé o dẹ̀ nílé kan táwọn èèyàn fọwọ́ látọjọ́ tó ti kọ́lé yẹn o ò tiẹ̀ gba wá náírà ń bẹ̀ gbé fún wa àṣẹkẹ́ àtìkà a máa ṣòótọ́ fún ẹ owó ẹ máa dọ́dọ̀ ẹ directly kó kà máa fún wa ní percentage sí wa ní tí pásítọ̀ yìí ń jẹ nìyẹn o lórúkọ Jésù a ó jọ rí àánú gbà àwa ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni a ò sì gbowó olóṣèlú lórúkọ Jésù Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ á gbàdúrà ká tó máa lọ ayérayé ọba tó pọ̀ nípa àti agbára a gbé yín ga o nítorí pé ẹ ràn wá lọ́wọ́ ẹ sì gbé wa ga fún ìrìn àjò wákàtí yìí fún wákàtí ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù a ó jọ rí àánú gbà ògo Ọlọ́run yóò wà pẹ̀lú yín mo súre fún gbogbo ọkàn tó gbọ́ mi lẹ́nìí orí yín ò ní gbàgbọ́ ni gbogbo ẹnikẹ́ni tí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ti ń ṣubú àbí tó ti tọwọ́ bẹ̀ṣẹ̀ Ọlọ́run kó dáríjì yín mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run kó tú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sí ìwọ tó ṣẹ̀ ń dìde Ọlọ́run kó gbé ọ dìde ìwọ tó rìn nínú ìrìn àjò tó gbọ́ mi fún ọjọ́ àkọ́kọ́ lórúkọ Jésù ò ní bọ́ ha tàbárí àṣẹ wòlíì tó ti fi àgádágodo mú ọ tó ti ṣe ọ lóògùn tó ní kó máa run owó rẹ sí gbogbo ṣọ́ọ̀ṣì ní gbogbo ìgbà lórúkọ Jésù ogun ọ̀run tú àgádágodo náà kó lọ lálàáfíà ẹ rí ayọ̀ gbà gbogbo ẹnikẹ́ni tó bá béèrè ibi fún ọ ibi ni ó bá tọ̀hún ẹnikẹ́ni tó bá gbèrò rere sí ọ ire ni ó bọ̀ tọ̀hún má ṣe bí o nítorí pé yóò padà bọ̀ wá bá ọ Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù orúkọ mi ò yí padà wòlíì ọmọ ọba Bíọ́dún Great Chapel Ministry ní orúkọ mi yóò dára fún yín a ó sì jọ rí ògolo thank you God bless you all a ó tún jọ pàdé in another dimension ẹ má gbàgbé ọ̀sẹ̀ yìí ní crossover wa a ní láti gbàdúrà ẹ̀yin ọlọ́jọ́ ìbí àti ẹ̀yin ọlọ́jọ́ ìbí èní àti ìtọ̀lá mo kí yín o mo fi àkókò yìí kí màmá wa Jìnàdù lórúkọ Jésù ẹ ó rí àánú gbà ẹ ò ní sọnù ọjọ́ ìbí yín tó ń bọ̀ lọ́nà Olúwa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ yóò fi kún ayé yóò fi ògo kún ayé yín àwọn ọmọ yín yóò sì ṣe rere God bless you happy birthday to you ma mo kí tẹ́ni ọmọ ológo ó gbáàsì happy birthday to you my dear wàhálà ànúgbà ọmọ mi àtàtà aya mi àtàtà gbogbo nǹkan ló jẹ́ sí mi mo gbé ọ̀gá lórúkọ Jésù wàhálà ànúgbà lórúkọ Jésù ògo rẹ ò ní wọ̀ mi ọjọ́ ayẹyẹ rẹ kò ní di òkùnkùn ọjọ́ ayẹyẹ rẹ ayé ò ní sọ di ọ̀tá ẹni bá bínú ẹ kó lọ sódò lọ́wọ́ ẹja alá ló máa yọ ojú ẹ̀jẹ̀ God bless you gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí ẹ ó ra àánú gbà o ẹ ò ní fẹlẹ́ ìṣàṣemọ́
ẹ̀yin ọlọ́jọ́ ìbí oṣù tó ń bọ̀ náà yóò dé bá wa láyọ̀ àti àlàáfíà. God bless you. Ẹ bá mi sọ fún Tẹ́ni mi ì tí ì rí bisikíìtì mi o, yóò dára fún yín. Jésù ni Olúwa, ẹ̀sìn ò fa ìjà. Grace Chapel full of joy. Bye bye.